Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Subscribe to this channel. Press like, and subscribe to get notifications each time I post. I love you guys. Ladies and gentlemen, nítorí ìmọ́lẹ̀ gómìnà wa tuntun àfọ̀pẹ́ fọ́lọ́run wákàtí Yorùbá ẹni ṣòkun yanu mú ẹni tààrà yẹ. Your Eminence, the most traditional of all traditional rulers, one of the finest south of the Sahara and north of the Libo. Ọba jọba lọ ẹgbẹ́ ṣe kábíyèsí o. Kábíyèsí eléyìí ó kàwé ó lajú ó mọ̀yàn èèyàn mọ̀ ọ́ mo lè wọ́n tí gbogbo àwọn olórí pátápátá gbogbo tí wọ́n lórí ike. Ẹ̀yìn tá a bẹ́ lórí ìlú wúyẹ́. Ẹ ṣé lọ kábíyèsí láì fi àsìkò ṣòfò. Your Royal Majesty.